أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. لا إله إلا الله 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 أماه الله أفضل ما همه وعظمه وفضله حماه الله أفضل ما حماه وعظمه وفضله منارا به ديار دار وليس عيب إذا ما ديار دار قلاه فما قلاه وقد جفاه فلا ضر يخاف ولا ضرارا بهرد فاق له مقام ونعم فاق إزم الأمر درا سألتك يا إلهي رجوع خير بأرض أقبض ليلا نهارا سقانا الله والإخوان كاسا من الإيمان والكاسا محبا وثالثها بمعرفة الإله نفوز بها ونتم بالسعادة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سر الأسرار ونور اليقين وبارك على قول الحقيق وبار رحمة ومفتاح الجنة وآلة الكون وفتح مغلوقات وعين رحمة ربانية. صل وسلم على من سلم عن كل حيب وهو سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم خاتم النبيين وإمام المرسلين وآله وصحابته أكن قدره ومقداره العظيم. آمين. كيكو صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. كاتون ويلا كاسي. صلى الله عليه وسلم. كاتون ويلا كاسي. صلى الله عليه وسلم. أتكي الله لا ترى النبي أتكي النبي لا ترى الله. ọjọ́ ti lọ àsìkò ti lọ afẹ́gbọ́n bàbá wa mufti diyar. damallahu hayatahu. yàtọ̀ sí bẹ́ẹ̀ àwọn èèyàn ti wà ń bí látàgò kan aṣàìsùn lánàá dago 4:00 pẹ̀lú Muhammadu Gambari sọ ìlúbayan àti gbogbo àwọn àfà àti gbogbo àwọn bangbọ́lá wa
àwọn olórí wa tí wọ́n wà lórí ìjókòó yìí. Insha Allah. adúpẹ́ pa à ń sọ kalẹ̀ lọ láyọ̀ àtàláfíà. Alhamdulillah. lẹ́yìn kíkí ká fi appreciate gbogbo àwọn bàbá ká sì gbowó kò náà mufti diyar. Damallahu hayatahu. torí tí wàásù náà bá ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ mọ́ gbowó kò náà mufti diyar. Insha Allah. bàbá wa Halifa ẹ lákùn ẹ lọ jókòó ẹ lákùn ẹ yọ̀ ńlá bàbá ẹ dákun ibi kan náà láti jọ gbà á. Insha Allah. Ọlọ́run ṣàlékún dáadáa. Àmín. Àmín ya Rabb. owó mufti diyari tá a máa gbà yẹn a máa fi yọ òróǹro kò lára ẹran ni. Ayakumullah. tó o bá lólùfẹ́ tó o sì lọ́rẹ̀ o gbọ́dọ̀ mọ ìwọ̀ ìfẹ́ gbogbo ẹni tí o bá mọ ìwọ̀ ìfẹ́ ọ̀tá èèyàn ni. Allah. ọ̀tá tó dàbí ọ̀rẹ́ ni kì í mọ ìwọ̀ ìfẹ́. èmi pẹ̀lú mufti ń sọ̀rọ̀ wọ́n á sọ fún mi pé ní ìwò bíi táyé dé yìí 500,000 plus ní owó epo mọ́tò àwọn wá sí Ìlọrin padà 500,000 baba mufti bẹ́lòmíì bá rí kò ní jáde níjọ́ márùn yóò máa sọ lánàá lẹ́yìn. Kọ́dà oṣù kan. àṣírí tẹ́lòmíì bá sà tó bá fi rí 500,000 ó ti gbé lẹ́nu. yóò jẹ mọ̀pẹ́ nìkan kan ò láṣìírí tó ju tòun lọ. Ayakumullah. òun lẹ́ fi ń repo ẹ wá ní wíìkì yìí kan ṣoṣo ẹ wá lẹ́ẹ̀mẹ́rin 500,000 times 4 jaguma èló ló jẹ́ 2 million naira. 2 million ni mo fi ti fi repo mọ́tò nǹkan dé. 2 million. wàláyìn tẹ́lómi yóò dágbálé tó bá rí 2 million yóò kọjá àti ìyá ìyá rẹ̀ lè ṣe. Yóò kọjá o. torí yóò sọ fún ọ pé mílíọ̀nìà lòun náà mílíọ̀nìà sì ní lóòótọ́ 2 million mílíọ̀nìà náà ni. Ó ti mílíọ̀nìà. mo kí àwọn bàbá wa Dáúdù Àlégẹ. ẹ bá ṣẹṣẹ. táwọn náà tún ní Dáúdù Fùfú. Ṣéèkù. Dáúdù kan ṣoṣo tó nílé lókè. Ṣéèkù. bí wọ́n ṣe ń lo ọ̀hún ni wọ́n tún ń lo nínú pálásì. Ṣéèkù. àyíbó ni ìjà fún wa. Mashallah. ẹ̀yin nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún. Insha Allah. mo fẹ́ dá wákà fún yín ní Dáúdù. a ní kan jù wọ́n a ní mama Alálégẹ ẹgbẹ́ lọ́n tó fi jàmá. Allahu akbar. olólùfẹ́ mi pàtàkì ìgbà míì wọ́n ṣáájú mi débi ìgbà míì máa ṣáájú wọn débi wọ́n bá ṣáájú mi débi wọ́n ní ṣe bí mi ní ṣe nǹkan Ọlọ́run ní bàárín wa jẹ́. Àmín. ààyè tẹ́ wọ Ọlọ́run níjó bàjẹ́. Àmín. mo kí bàbá wa Dáúdù Amúlé. Ṣéèkù. bàbá wa Dáúdù Ẹrúdá. Ṣéèkù. mo kí bàbá wa Àrẹ Ògèlè. Ṣéèkù. 90 like 20 lápè ní àbí 90 like 30 Ayakumullah. àbí 90 like 40 nítorí jó yìí pọ̀. Ó pọ̀, ó pọ̀. Ọlọ́run máa ṣàjárí yín pẹ́. Àmín. intense yìí làwọn tí ó bí yín iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ náà lè ń ṣe. Insha Allah. látàárọ̀ tẹ́tí wá ń bí. ẹ gbọ́dọ̀ ṣe nǹkan míì tó yàtọ̀ sí eléyìí tẹ́ ń ṣe yìí náà. Ayakumullah. Allah. yóò di ìtàn. ọba tó wá ní ẹ máa rí ṣe ń lọ́rùn Ọlọ́run ní fìyín lẹ̀ nígbà kankan. Àmín ya Allah. bàbá wa Mágàjí Àdàngbá ilé wa lọ́hùn-ún ọlọ́mọṣàjárí yín pẹ́. Àmín. Alhaji wa Abibulahi Suleiman ọlọ́mọṣàjẹ́ká bára wa jìnnà. Àmín. bàbá wa ìmáàmù ẹ̀yẹ ńkọrin bàbá wa mọ́mọ́ gèlè àti gbogbo agége. Damallahu hayatahu. ọlọ́mọṣà bá mi ṣe dáadáa fún yín. Àmín. dandan ni ká mọ rírì yín. gbólóhùn kọ̀ọ̀kan yìí. Qawlun ruba lil gaysi ba'da mij'adi. Qawlun ruba lil gaysi ba'da mij'adi. dèdè ọ̀rọ̀ tí mo bọ́ sáré èèyàn téèyàn mọ̀ pé àṣẹ́ni tí mo torí ẹ̀ jòkó àtọ́tẹ̀ ẹ̀ mọ rírì mi kódà wọ́n dáko èmi náà téèyàn bá fi jìtá eléyìí òun nílọrin tó jìtá kó o má dáko ẹni tí ò dáko wọ́n lè má forí ẹ̀ jìyàn láíláí. Allah. Allahu akbar. Aqulu ahlan. mo kí gbogbo àwọn olórí wa àwọn èèyàn àwọn ọmọ wa àwọn olórí wa àwọn bangbọ́lá wa lápapọ̀ Alhaji Abdulhakeem ni ẹnjìníà ni pòfẹ́sọ̀ wa ni dókítọ̀ wa ni
ọmọ mi láti Òṣogbo àbí mo kí òun náà dáadáa látàná ní ti náwó Engineer Abdulaziz ọmọ alájà gbogbo yín Ajá Abdulatif Ajá Abdulaziz Sauti mo kí wọn náà látàná kò sùn ó tẹ̀lé àdéhùn ọlọ́mọsá wà pẹ̀lú rẹ̀. Àmín. mo kí gbogbo jàmáà lápapọ̀ àtẹni tí mo dákọ̀ àtẹni tí ń dákọ̀ mo kí gbogbo àwọn jàmáà tó wá tán àwọn tó bá àwọn bá ń gbọ́ la wá lápapọ̀ ẹ̀yin mágàjì mo kí yín kódà mo kí Jàgúnmọ̀ One. mo kí Jàgúnmọ̀ mo wá fi ti Jàgúnmọ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ títí torí ó fi dórí òkè ńláńlá ọlọ́mọsá àjẹ́ àwọ̀ bàbá mufti tẹ́ dúró tì tẹ́ ẹ̀ fi ń dán tó báyìí tó ń ká kú yọ ẹ̀kẹ́ tó báyìí ẹ̀ ń jẹ́ gbogbo ẹ̀ Ma'rifatul ilahiyya li sa'adati ad-darain. mo kí gbogbo àwọn mọ́sídàrú lápapọ̀ látòkèdélé ẹ̀kọ́ àtà àtijẹ́ ẹ̀ta ẹ̀kọ́ àtijẹ́ ẹ̀rin ládàá bẹ́ẹ̀ ọlọ́run ní fi dún ẹnì kankan wá. Àmín. mo wá kí jòkó gbogbo àwọn àfáà tí wọ́n ti bá wa jòkó látàárọ̀ tó ń kálukú ti ń lọ fitiratun ila fitiratin ajiwa Lukman Saleh Koto ó ṣe wá sí ajiwa Bashar Al-Aragbaji títí náà wọ́n máa lọ bá wọn adúpẹ́ fún gbogbo wọn adúpẹ́ fún àfáà wa Kàwú àfáà àti lóhùn òfẹ́ kẹ́nìkan ó dáhùn lọ́nà kò jẹ́ nìkan mọ́gbà tó jáde wọ́n sì ní di sọ́jà kan dépò wọn pàdé ẹ̀ Insha Allah. ọlọ́mọsá bá wa sọ àfáà délé. Àmín. ẹ̀dá kan abawa Mamu Gambari àjọ wà ń bí lánàá Sheikhu látago 10 títí dago 4 àbọ̀ Ya Allah. ó sojú Ajá Abdulaziz Sauti ọlọ́mọsá bá ṣe dáadáa fún gbogbo wọn Àmín. lápapọ̀ látòkè bàbá wa láti ilé kọ̀rọ̀ Damallahu hayatahu. mo wá kí ọmọ ìyá mi Ajé Ali àwọn òkó ń bí títí wọ́n sì wà ń bí náà ni ọlọ́mọsá bá ń ṣe dáadáa fáwọn náà Àmín. ọlọ́run já sọ̀kọ̀ ọdún láyé Àmín. wọ́n ṣe léyìí láṣẹ mọ́ oore àyè yìí àtàsálátù báyìí ọlọ́mọ fi wọ́n ẹnìkan kan nu gbogbo wa. Àmín. mo kí dọ́bù àlìfà láti Èkó láti Jẹ̀ta Double Khalifa. àlìfà dọ́bù gidi nífà Double. kì í ṣe àlìfà single tí wọ́n ń gbé káàkiri o. Accurate double. dọ́bù àlìfà Ayakumullah. àtàwọn àti gbogbo fámìlì wọn gbọ́kọ̀ sọ́nà ọlọ́run yóò bá mi dúpẹ́ fún yín dáadáa. Àmín. Albarisi Albarisi. nígbà tá Albarisi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọn á wò títí pé ọlọ́run àmọ̀ dúpẹ́ Alhamdulillah. àmọ̀ dúpẹ́ fọlọ́run àṣé bọ́lọ́run ti máa ṣe náà ní Alhamdulillah. àwọn àgbàlagbà àwọn àná ọlọ́run fàníyàn àwọn dájọ́ lórí tiẹ̀ Alhamdulillah. ó fàníyàn àwọn ó fi dájọ́ lórí rẹ̀ ọlọ́run wá gbé ìràwọ̀ náà jáde tí ò sẹ́nìkan tó lè sọ pọ́nà tó gbà wá nì Allah. ó fi sẹ̀san fáwọn àná bó ti wá san ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Àmín. ntí máa jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bẹ lọ́wọ́ rẹ̀ náà Allah. iná ni ìtìjú ládàbí téèyàn máa ní tó mara wájú lára ẹ wo bí tí ń kí mufti látàárọ̀ ó bá lọ bá túbọ̀ tó darí sọ́dọ̀ bàbá mufti Diyar ó sọ gbólóhùn kan fún tí ó ní oníràwọ̀ yín ó ti wá látọ̀run bẹ́ẹ̀ ti lónù ń sọ authoritatively ni. Allah. ọlọ́run ní bá tiẹ̀ náà jẹ́. Àmín. àti ọmọ mi Amirul Jaysh Damallahu hayatahu. pẹ̀lú ògo ọlọ́run níjà fojú sunkún ẹni kankan nù gbogbo yìí. Àmín. la ilaha illallah. Àmín. mo kí gbogbo àwọn waziri bàbá wa mufti Diyar wasiru dìde ẹjẹ ní gbogbo àwọn waziri mo fẹ́ wọ àwọn waziri Sidiki Ajá Alifa mo kí gbogbo yín lápapọ̀ ẹ kú àtẹ̀lé ẹ ṣeun tẹ́ ń tún wa lójú sí lábá ti wò yín inú wọ́n sì mọ̀ ọdún anabi náà fún àwọn waziri rẹ̀ ṣe wáàsí ó fi wọ́n ṣe fáàrí à ń fẹ́ yín náà ṣe fáàrí ọlọ́run ò ní dà yín lókòónù. Àmín. ọlọ́run ní dà yín lókòónù. Àmín. ọlọ́run ní dà yín lókòónù. Àmín. èyí tẹ́ ẹ jókòó tì í ó dá mi lójú lọ́dọ̀ ọlọ́run pé wàláhì tàláhì kò ní já sásán kò tẹ́ ẹ̀ já sásán kò já sásán àfi bùtùlù ló kù torí pé bọ́lọ́run ṣoore fún bùtùlù gan kò ní í mọ̀ Allah. ká tó wá pé èèyàn ọ̀rọ̀ bùtùlù ò ní bó ti wá nù yín
gbogbo yín lọ́lọ́run bá mi dúró tì lápapọ̀. آمين. mo kí àfa wa Ajabla wa Abiogele àti Cisse. أدام الله حياته. látàárọ̀ wọ́n ti wá dókítà wa láti kó mo kí gbogbo yín. àfa wa àgbà láti ilé Sàrùmí. àlífà bàbá wa Sàrùmí. mo kí àlífà Sàrùmí púpọ̀ látàárọ̀ ni wọ́n ti dé aago 10 ò tí ìlú tó ti dọ́dọ̀ mi pé ìwà dúró tì yín. ọlọ́run níbẹ̀ yẹn àwọn àgbàlagbà jẹ́ ààyè tẹ mú lọ́wọ́ náà kò ní fi dẹ́rù bà yín ọlá Al-Qur'ani lọ́dọ̀ ọlọ́run. mo á kí àwọn afáwọ̀ àgbà Hamidu Darul Hulum. أدام الله حياته. àwọn ni wọ́n ṣí Al-Qur'ani fún wa. إن شاء الله. wọ́n wá bọ́ síbí wọ́n tún wá fún wa ní àwọn ikuma tó lágbára látàárọ̀ wọ́n ti dé wọ́n ní mo sáfẹ́ kí mufti ó dé náà mo fẹ́ kí mufti ó dé náà ìrìn wí dáadáa bẹ́ẹ̀ ti wí. ọlọ́run o tó fi wá tira wá ọlọ́run ní báàrin náà jẹ́ ọlọ́run bá mi dúró tì yín jù báyìí lọ ẹ̀kọ́ àdúró ti gbogbo gbà. ajiwa Abdulrahim Al-Khalifa ajagbe mọ nǹkan kí nǹkan. أدام الله حياته. ọlọ́run bá ṣe dáadáa fún àwọn náà. آمين. ọlọ́run Al-Qur'ani. mo wá kí gbogbo àwọn jàmáà àwọn ọmọ kéwú lápapọ̀ ẹ̀kọ́ àtijọ́ ẹ̀ta ikúṣẹ́. ọlọ́run sọ gbogbo yín náà lẹ́sàn-án rí. آمين. ọlọ́run dúró tì yín. آمين. ọlá Al-Qur'ani ọjà dùnú. آمين. yóò wọlá bàbá mufti lọ́dọ̀ ọlọ́run yóò dá kárí gbogbo wa. آمين. mo wá kí bàbá wa mufti Diyar. أدام الله حياته.